Kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé. Kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé. Àṣàmọ̀ ọ̀rọ̀ ni tí àwọn ìran Yorùbá máa ń lò láti fi pàṣàmọ̀ ọ̀rọ̀ kan. Tán bá ní kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé, kí ni ìtumọ̀ rẹ̀? Nínú àwọn àṣàmọ̀ ọ̀rọ̀ tí ìran Yorùbá máa ń pa, ẹ má bínú, ó dà pé nǹkan ń rìn mí lábẹ́ aṣọ ni. Kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé. Ṣé ẹ mọ̀ wí pé oníjẹkújẹ lajá? Kò sí ní tájá ò lè jẹ. Kódà nígbà míì tí èèyàn ò bá ṣọ́ra gan-an ajá fẹ́ẹ̀ lè jẹ poison. Ajá tó bá ń jẹ igá, ó yẹ kẹ́ ẹ mọ̀ wí pé oúnjẹkújẹ lajá. Èèrà náà sì rèé, tó bá ti fimú kóòórùn nǹkan fírí, kódà kó o mu ìrèké lẹ̀ kó o ti mú kó o ti fún tara ẹ̀ gbẹ kó o wá túlẹ̀ kúrò, tàbí àgbọn lọ jẹ tó o ti rún lẹ́nu tó o wá túlẹ̀ kúrò, tó bá pé tòsí ibi tí èèrà wà, ojú ẹsẹ̀ lèèrà ó ti wá pé bò ó, wìtìwìtìwìtì àwọn náà máa jẹ n tó bá kù ńbẹ̀. Tán bá ní kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé, ó túmọ̀ sí nǹkan tá a lè pé ó dàbí ẹni pé kò ṣeé gbé jùnù, kò sì ṣeé lò, kò wúlò féèbó, ó ṣọ́ọ̀tì fúnjọba. Kò yé aya láti jẹ, kò yé ajá láti jẹ. Ajá ó débẹ̀, yóò fimú rùn ún, yóò padà. Èèrà ṣebẹ̀, ó lọ bẹ̀, wọ́n fi imú rùn ún, ó ń padà, ìran èèrà kan ń lọ, ìran èèrà kan ń bọ̀. Ẹ kíyèsí àwọn nǹkan kan wà tó jẹ́ pé nígbà mìíràn tí ó wà nílẹ̀ẹ́lẹ̀ tó jẹ́ pé èèrà ó kàn mọ, nǹkan yẹn ò ní dínkù, èèrà ò sì ní sùrù mọ́ kán láwọn fẹ́ gbé e, ṣùgbọ́n wọ́n máa lọ bẹ̀, wọ́n máa padà, wọ́n máa lọ bẹ̀, wọ́n máa padà. Bí wọ́n ṣe lọ tán ń padà un, wọ́n ń pòṣé mọ́ nǹkan nu. Tí Yorùbá bá wá ní kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé, irú àwọn nǹkan ni wọ́n ń pàṣàmọ̀ ọ̀rọ̀ ọ̀hún fún. Irú àwọn nǹkan wo ni wọ́n ń gbìyànjú àti sọ? Kí ni wọ́n ń lo irú àṣàmọ̀ bẹ́ẹ̀ fún nílẹ̀ Yorùbá? Ẹ jẹ́ kí n fi àkàwé ìrìnàjò lọ́kọ-láyà kí n fi ṣe àkàwé. Àwọn obìnrin kan wà nínú ayé, wọ́n gbọ́n, wọ́n gbọ́n nú gbọ́n lẹ́yìn. Ọlọ́run ti dá wọn lóbìnrin. Wọ́n sì rí pé ètò àti òfin gbígbé ayé àti ìlànà gbígbé ayé òhun ni pé kí obìnrin ó tẹríba fọ́kọ ẹ̀ títí ayé. Ṣùgbọ́n ńgbà táwọn dáyé, ìlànà yìí ò wù wọ́n. N tó wù wọ́n ni wí pé ṣáwa náà ò lè pàṣẹ ni? Ṣáwa náà ò lè control ọkọ ká tún control ọmọ ni? Yóò wá máa dètè, yóò máa dóríṣiríṣi ète láti fi gbé ìlànà òfin ayé sẹ́gbẹ̀ẹ́ kan. Yóò fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ á gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Irú obìnrin bẹ́ẹ̀ tó bá ń tásìkò láti lọ́kọ, ọkùnrin tó rí pé òun lè darí ẹ̀, òun ni ó máa dọ́gbọ́n wá. Ṣùgbọ́n tán bá mú eléyìí tí ń játọ́ déwájú ẹ̀, kò ní fẹ́ fẹ́. Yóò wù ú kó rí ọkùnrin tí ó ní akitiyan,
tó gbọ́n, tí orí ẹ̀ pé, tó sọ̀rọ̀ láwùjọ, tí àwọn ayé pàtẹ́wọ́. Yóò wù ú láti fẹ́ ẹ, ṣùgbọ́n yóò máa bẹ nínú ọkàn rẹ̀ lọ́hùn-ún pé ṣé eléyìí bí ṣe ń ṣe yìí, ṣé mo lè rí i darí ṣá? Ṣé mo lè rí i ṣé mo lè darí ẹ̀? Ohun tí mo wò lọ́kàn rẹ̀ pé èèyàn tó ń ṣakitiyan báyìí, èèyàn tó ń sọ̀rọ̀ tó dá ṣáká báyìí, èèyàn tó ń hùwà bí akin báyìí, kò ní jẹ́ ẹni tí mo lè darí. Ẹni tí yóò fẹ́ darí mi ni, èmi ò sì fẹ́ kẹ́nìkan ó darí mi. Hmm. Ẹ jẹ́ n fún yín ní àkàwé kan. Ọmọbìnrin kan ńjọ́ kan, ó sọ fún mi, ó ní bàbá òun fẹ́ kóun ó fẹ́ ẹnìkan, ṣùgbọ́n òun ò fẹ́ fẹ́ ẹ. Mo wá ní pé òun ti ń bá bàbá rẹ̀ jà. Ó wá ní kí dádì òun ṣe àkàálẹ̀ ohun kan tí wọ́n fi ṣọwọ́ sóun lórí fóònù òun. Ó wá ní kí n gbọ́. Èmi wá gbọ́. Nínú ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ, wọ́n sọ fún un pé ọmọ tí àwọn sì ní kó fẹ́ òun o, ọmọkùnrin dáadáa ni. Kódà ọmọkùnrin tó lè bá gbé ni, torí pé mo rí pé ara rẹ̀ balẹ̀, ó máa gbọ́ control, o lè darí ẹ̀. Nígbà mo wá gbọ́ tán, mo wá ní ṣé wọ́n tún wá ní pé àwọn fi nọ́mbà ọmọ àwọn ṣọwọ́ sọ́mọkùnrin yẹn o, ọmọkùnrin yẹn ó pè é. Ìyẹn wá pè é nítòótọ́, but ó ṣe àkàálẹ̀ ohùn ìyẹn nígbà tí ìyẹn pè é. Mo wá ní kó jẹ́ kí n gbọ́ àkàálẹ̀ ohùn yẹn. Ìyẹn wá jọ ń sọ̀rọ̀. Bó ṣe wá ń sọ̀rọ̀, mo wá ń gbóhùn ọmọkùnrin yìí, mo wá rí i pé eléyìí kò lè jẹ́ ẹni tó gọ̀. Kò lè jẹ́ ẹni tó gọ̀. Ohùn tí mò ń gbọ́ yìí kò lè jẹ́ ẹni tó gọ̀. Mo wá ní pé dúró ná. Ṣé obìnrin nìwọ ni àbọ́kùnrin? Mo bi ọmọbìnrin léèrè bẹ́ẹ̀. Ó wá lóbìnrin lòun. Mo ní nínú òfin ìgbáyé, ipò wo lobìnrin dì mú nínú ìgbéyàwó? Ó ní bíi ẹnìkejì ni. Ta ló dípò ẹni àkọ́kọ́ mú? Ó lọ́kùnrin. Kí lẹni àkọ́kọ́ wá máa ṣe lọ́wọ́ nígbà tó bá jẹ́ pé ẹnìkejì tá a pè ẹnìkejì yẹn ló ń darí? Mo ní tó bá jẹ́ pé ìwọ lò ń wá ẹni tí ó darí lọ́kùnrin, o ò ní fẹ́rù ọmọkùnrin tí à ń wí yìí o. Nínú kí dádì ẹ máa tàn ọ́ kó o fi wọlé ọkọ, ṣùgbọ́n ó fẹ́ báyé ọkùnrin yẹn jẹ́ ni. Tàbí kó jẹ́ wípé dádì ẹ wò wípé torí pé ẹni yìí calm, ó ti rò pé dèdèrìn ni, bí àwọn ọmọ yẹn study, tàbí kán fẹ́ tàn ọ́ wọlé ọkọ. Torí pé kò ní rọgbọ. Tí ọkùnrin yìí bá pretend tó wá fẹ́ ọ, kò ní rọgbọ kó o rí control. Àti pé obìnrin tó bá lóun fẹ́ control ọkùnrin, ìgbé ayé rẹ̀ máa kún fún ìkorò tó ń ti wàhálà, torí pé a dá obìnrin kán wá control rẹ̀ nínú ayé rẹ̀. Tó bá rọ́kùnrin control, ọkùnrin tí kò ní yé ajá jẹ, tí ò ní yé èèrà pòṣé, òun ni ó padà fẹ́. Owó ń ti yé yín báhun. Ọkùnrin tí ò ní yé ajá jẹ, tí ò ní yé èèrà pòṣé ni ó padà fẹ́. Béèyàn bá fi agbára wá ọmọ tí ò ní yé ajá jẹ, tí ò ní yé èèrà pòṣé, òun ni ó padà bí. N tán ń pè ní ọkùnrin, nǹkan méjì ni.
nǹkan ẹyọ kan ní ń bá wa wáyé látọ̀run. Nǹkan kejì, ayé yìí la ti mọ̀, ayé yìí la ti ní. Nǹkan àkọ́kọ́, nǹkan ọmọkùnrin ni ó fi hàn pé ọmọ wo lẹ bí? Ọkùnrin lẹ bí. Ṣùgbọ́n tí ọmọ wọn bá jẹ́ ọkùnrin gangan, tí ó jẹ́ ọkùnrin takuntakun, ìwà takuntakun gangan ni wọ́n ń pè ní ọkùnrin. Lágbà tó wà nídìí wa, òun ló kàn fi á hàn gẹ́gẹ́ bí ọkùnrin ni. Ọkùnrin gangan, ìwà takuntakun, ìgbé ayé takuntakun ni ọkùnrin. Tó o bá fẹ́ sọ ọkùnrin di obìnrin, tẹ́ ẹ bá ti bí tán, ẹ gbé lọ wò níbi tí ò ti sí ìfiraná, ẹ gbé lọ wò níbi tí yóò ti gbégbé ayé bí obìnrin, bẹ́ẹ̀ láwùjọ àwọn obìnrin àti àwọn ènìyàn tí wọ́n mọ̀ tán ṣayé ẹ̀ di rádaràda, ẹ gbé lọ kán lọ wò ńbẹ̀. Torí pé wọ́n jẹ́ kó yà pé tá a bá délé ayé, a dàbí pépà funfun tí ò ní nǹkan kan tí wọ́n kọ sí lára. Ayé náà ti kọ ohun tó wù wọ́n sínú pépà wa. Ohun tán bá dẹ̀ kọ sí wa yẹn, o ò lè parẹ́ títí láyé. Kán fi báírò kọ nǹkan, even kán fi pẹ́ńsù kọ́, kó wá lóo fẹ́ parẹ́. Tó o bá ní, ó sì máa rí ojú traces kán kọ nǹkan sára kinní yìí, ó máa rí i. Tó o bá ní dandan ò fẹ́ rí i mọ́, pépà wọn padà ya ni látara bí wọ́n bá ti ń fi ìrésà gbó. Tán bá sì bí obìnrin, ẹ̀lẹ̀ tó wà nídìí wọn, ó ní àpẹẹrẹ pé obìnrin rèé. Irú obìnrin tóbìnrin ó jẹ́, inú ayé ni ó ti kọ́ ọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Nígbà ténìyàn bá wà tí ò tíì kú, ṣùgbọ́n tí ò ní ìwúlò kankan, tàbí tí ò ní ìwúlò àfojúsùn ìwúlò táwọn èèyàn fẹ́ kó ní láwùjọ, òun ni wọ́n máa ń pàṣàmọ̀ mọ́rú èèyàn bẹ́ẹ̀ pé kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé. Kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé. Ẹni tó ti wọ́ fún, ẹni tó ti dàrú fún, ẹni táyé rẹ̀ ò mú ohun tí ayé mú fún àwọn ìran kan, ìran ti tiẹ̀. Ọkùnrin tí ò lè gbáyé bí ọkùnrin, obìnrin tí ò lè gbáyé bí obìnrin. Kódà béèyàn bá jóbìnrin tó bá ń gbáyé bí ọkùnrin, ayé ìnira ni ó máa gbé, torí pé a fi rán pé kó wá gbáyé bẹ́ẹ̀. Ipò kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé ni ó fi gbáyé. Àbí bí mo ṣe wà yìí, kí n fẹ́ níyàwó, kí n máa bóbìnrin sọ̀rọ̀ lọ́wọ́, kó wá máa sọ fún mi pé sọ́kùnrin ni ọ́ ṣá o, sọ́kùnrin ni ọ́, torí mi ò gbérégbé o, mi ò gbérégbé ní tèmi o. Àwọn tó mọ̀ mí ládùúgbò o, èmi Sídíkà, ẹ má bínú ẹ̀yin Sídíkà o, èmi Sídíkà fúnra mi, èmi ẹkùn, èmi kinní kan, kó máa kiri ẹ̀ lókùn òkì táwọn ọkùnrin alágbára máa ń kira wa. Ọkùnrin wo ni ó dùn ní règbèrègbè rẹ̀? Yóò kàn máa gbáyé ránran bí ọlọ́bọ̀nbọ̀n ni. Ohun tí wọ́n ń lòwe fún nu, àṣàmọ́ fún nu. Kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé. Ẹni tó jẹ́ pé ó wà in between, tó kàn wà ní agbede méjì, tí ò jára ayé, tí ò jérò ọ̀run, tí ò wúlò láwùjọ wa, tá à lè fi orí ẹ̀ gúnbì kan pé ẹjá fi ṣe nǹkan báyìí. Tán máa ń lo àṣàmọ̀, kò yé ajá jẹ, kò yé èèrà pòṣé. Nǹkan tó jẹ́ pé àjẹtì ọbẹ̀ karosíìnì, kò ṣeé gbé mì, kò ṣeé tu dànù. Bàbá Ayọ́kẹ́lẹ́ lorúkọ mi. A kú àsìkò yìí.